ọlọ́run jẹ́ kẹ́ bá wọn mọ̀ jìnnà ọlọ́run wà bá wa kẹ́ alájà Abdulsalam la hawla wala quwwata illa billah fa amma man utiya kitabahu bi yaminihi fasawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi masrura. Bẹ́ẹ̀ ṣe gba ìwé oríire láyé yìí lẹ́yìn púpọ̀ ẹ̀mí àtàlàfíà ara àtẹ̀yìn àtọkọ yẹn ti dọ̀gba láti kìí àmà la hawla wala quwwata illa billah lè àṣẹ. mọ́mọ́ wa ó yẹ dìde ní orúkọ president fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní Nàìjíríà àti ní ìlú òyìnbó torí pé mo mọ̀ wípé association yìí ó máa kó both radio presenter, television presenter and social media presenters sínú. Àbí bẹ́ẹ̀ kọ́ Mr. President ọlọ́run ọba kò ní jẹ́ kó bàjẹ́. Màmá wa ẹgbẹ́ ní orúkọ Association of Nigerian Broadcasters Anbroad ní abẹ́ olùdarí aláṣẹ our president Alhaj Asheikh Abdulrazak Abdulghani Mr. GRA ọlọ́run yóò fi àlùbáríkà sí takbir. Màmá máa respond ó dàbí bí alájà Kaola ó lọ́ọ́ jòkó torí wa náà fi wá ọmọ ẹgbẹ́ wa ni wọ́n àáfọ̀n náà láti ta àdìyàn tó lọ. Ok, sorry ẹ bá wé láwà ní ìyá ẹgbẹ́ tipẹ́ ní ìyá ẹgbẹ́ Anbroad èyí tí ìyá bá fẹ́ pe mẹ́mbà Yorùbá bá fún mẹ́mbà náà nìyí. Ìyá ẹgbẹ́ Anbroad ní ìyá wa alájà Kaola wọn wá ní ìdọ́gbòkó àyàfi kí n dá microphone padà fún wọn bí màmá bá ti fèsì sí tí alájà ṣe tán. láti ẹwọ́ 500,000 naira. ìgbẹ́ ló yẹ kí ẹ tọ́jú owó ẹ ti gbàgbé pé owó ni alájà yìí. gbé owó alájà àdúpẹ́ ìjọba ẹ̀kú ìnáwó. èmi náà wàá fi ìjẹ́ àgbẹ̀jì owó àgbẹ̀jì lè ní sàmì. owó àgbẹ̀jì ẹ̀ owó òjò ẹ̀sẹ̀ òótọ́ nítorí pé ìgbàtẹ́ bá pè mí lórí àti ìjẹ́ máa dáhùn. Èmi tí mo ti lọ láti 30 years ní broadcasting field tí mo ti jẹ́ broadcaster wà náà sàṣìkò wípé ní ẹgbẹ́ ìgbà tí mo ti lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyẹ ní sóńdé àwọn aláàjì bóyè gàtà wáyé gbogbo àwọn ẹni ẹlájọ tẹ́kápọ̀s wà náà pè ní ẹgbẹ́ ní sàkíyàwó ìtọ́jà kúrò ní ọlọ́run jẹ́ àjọgùn lẹ́nu. tó bá jẹ́ ní èèyàn máa ń rí èèyàn tẹ́ bá fẹ́ pé èèyàn nìkan ó sì tirẹ̀ tó bẹ̀ látara bẹ́ẹ̀ ìwọ̀nba bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ẹgbẹ́ ẹ̀rọ mi lọ ẹjẹ́ tí ní 250,000 naira ọlọ́run ló fa àgbàdìjà sí. aláàjì ní ọ̀nà Labaika lórí ìyá ẹgbẹ́ làwọn náà fi wá kí ni wọ́n fẹ́ sọ sí ẹgbẹ́ tó dókòó. Labaika wá fún ara rẹ̀ ní nìkan nínú àwọn ọ̀gá ọlọ́wọ́ ọ̀tún gómìnà Kwara State rárá nígbà kan àti sin náà ọlọ́run ní yọ ọkọ̀ bẹ́ẹ̀. èmi sọ̀pọ̀tì yìí pẹ̀lú 50,000 naira. sẹ́yìn ló owó oṣù mọ́. ọlọ́run fún àgbàdìkà sí ó jẹ́ 300,000 naira. Thank you so much. ọdẹ ìlú Ìlọrin ẹ tẹ̀lé ìyàwó alájà Kàfílà tó bá jẹ́ pé mi mo fèsì wọn ni ìbátan mọ́tàkà lọ́wọ́ wọn ká tó lọ fọmọ ẹgbẹ́ Anbroad torí pé ìyá ẹgbẹ́ wọn ni wọn ṣùgbọ́n torí pé ìyá wa alájà Kaola ìyá tó dá ni òun ní rí ká má nìkan lá. ẹ tẹ̀lé wọn ọdẹ ìlú Ìlọrin tẹ́ ẹ wá fi ẹsẹ̀ sẹ́yà sí ọ̀dọ̀ alájì Ibrahim Labaika gáúsù forever gáúsù nínú.